Mighty Play TV. We give you the best. Ó kọ̀lẹ̀ o. Ẹ tá ń lọ́rẹ̀ nítorí Ọlọ́run. Gbówó yìí lọ́wọ́ mi. Ìyá mi ẹ gbà mo fún yín lówó yìí ni. N ò fowó rẹ̀ àrán kùdì rẹ̀ ni. Ẹ̀yin akọ ajá borí pópó, ẹkùn abí kàkàláyà, ajàbí ìjìwọ̀lú ni yín ẹbọra tí mọ́ràn mọ́ lójú kankan. Èé ti rí, kò yóò rí báwọn o. Yóò rí bẹ́ẹ̀. Bájá bá gbó babaláwo, ó mọ̀ọ́mọ̀ fẹ́ fojú babaláwo ráre ni. Kò yóò rí báwọn, kò yóò rí bẹ́ẹ̀ jẹ́. Ẹni Ọlọ́run bá bòbò mi o. Ẹ dákun ẹ tá ń lọ́rẹ̀ nítorí Ọlọ́run. Ènìyàn tọ́mọ Ádámù ń pa lójúmọ́ ojú àpapọ̀ èyí tí mọ́tò ń pa lọ́dún o. Ọmọ ènìyàn gángan lòbí ilẹ̀ jẹ́ bí wọ́n bá ẹwẹ́ sí wọ́n tún pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ṣí rẹ́. Nínú gbogbo Olódùmarè mi dá sí ilé ayé o ọmọ ènìyàn ló burú jù. Dájúmọ̀ kí wọ́n máa ṣe lónìí ṣá. Dájúmọ̀ ojú kú lónìí o, ó lọ́ tó sí ẹ. Wọ́n tún sọ fún pé ìyàwó mi ló jẹ́ ni. Mo sọ fún wọn, wọ́n náà mẹ́rin tó ń jẹ́ sọ̀dúnrún. Ó dín náà kó mọ sọ̀dọ̀ kó mọ sọ̀dúnrún. Àwọn máa kú Dájúmọ̀ mo jẹ́ sọ o. Dájúmọ̀ àwọn máa fi ẹ̀sùn ìjà. Agbẹ́rẹ́ mi máa sùn kú ẹ̀ tó ṣe ẹ̀dùn wà níbà yìí. Máa fi wọ́dún wèrè ilé ẹ̀ wèrè gidi ló jẹ́. Ọlátúnjí. Níbo lọmọ ìwà gbà lọ báyìí? Àbírú ọmọ wò lélẹ́yìn? Ọlátúnjí. 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 Irin ọmọ yóò máa wá yé mi. Lọ́mọ tó ní kémi bá òun bó oúnjẹ. Bóun fẹ́ jẹun tí tó fi bọ́ síta mi ìmọ̀. Ọlátúnjí. Àbò bọ́ọ̀sì mi. Láti bọ́ ìdíyẹ láàárọ̀ yìí. Ṣọ́mọ yóò ní pa mí báyìí. Ọlátúnjí. Ó dà. Wo bí? Ìgbà tó bá dẹ̀ wọ̀n ẹ̀ kó wọlé. Kéèyàn pe ọmọ ránṣẹ́, kéèyàn bí ọmọ níṣẹ́ tì, aṣojú èmi àná. Hello sir. Rí mo ti wo gbogbo surroundings mi ò rí criminal kankan rárá. Mi ò rí. But okay, my boys were around. Okay sir. Thank you sir. Right sir. Ṣé ìrìn lọmọ yìí rìn? Mo ti tilẹ̀kùn ìkùlé. Ibi tó bá máa bá wọlé, á wá ṣògbé mi àti ẹ̀. Kí ni nǹkan tí kílẹ̀ wá ń sọ? Wọ́n ì tí gbé tí n kò dé. Ìyá Ṣẹ̀rì kò dáa. Kílẹ̀ wá fẹ́ kí n fi ṣọ́ra jẹ́ lọ́la báyìí. Gbogbo owó tó wà tà báwo mo ṣe fẹ́ gbà padà. Ẹ mọ̀ pé àwa náà fi yíra wọn ní bá ṣe fi ń yí lọ́dọ̀ yín ni àwa náà fi. Ìyá Ṣẹ̀rì máa pè yín padà. Máa pè yín. Ó dà máa pè yín. Ọlátúnjí. Gbà wo ló wọlé? Inú ilé ni mo wà. Má sọ fún mi wípé inú ilé ìlú wà.
torí kò síbi tí mi ti túnú ilé tí mò ń wá ìkiri gbogbo àdúgbò ni mo ti wá gbogbo ibi tí mo kò lè wá ni mo ti lọ. In fact toilet gan ni mo wà. o ṣe máa wà tọ́ílẹ̀tì gbogbo kò síbi tí mi ti túnú ilé. ok inú sẹ́ǹkì tọ́ílẹ̀tì ló sápamọ́ sí. Ọlátúnjí mo máa ń bẹ ẹ tó mú rẹ ń ké tọ̀tọ̀. ó mọ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta mo sọ fún ẹ pé mò ń láwọn àlá kan aláyẹ ń bà mí lẹ́rù. Ọlátúnjí fadé mi dé mi lórí. Ọlátúnjí ṣàánú mi wo mi wo bú mi kó wòrò mi kó wò pé kò sẹ́nìkan ìwọ nìyé mi nì ó ní níwájú ò ní lẹ́yìn ìwọ kan ọṣọ ẹni tí mo dẹ̀ gbára pọ̀ kó dirú dìgbà mọ́ mi lọ́wọ́. Ọlátúnjí ṣàánú mi arúgbó ara mu wà má jẹ́ farúgbó ara dáràn ìwọ ọmọ yìí. ẹ fi ara yín balẹ̀ mo máa dirú dìgbà mọ́ yín lọ́wọ́ àmín mo máa tọ́jú yín àmín nǹkan kan ò ní ṣẹlẹ̀ sí mi àmín kò ní ṣe. àdúrà ni kẹ́ máa gbà fún mi. farabalẹ̀ Ọlátúnjí. ó dà mo ti gbọ́ wọn ó dáa. kò ní ṣèwú mo fẹ́ jáde. ní tí mo sọ̀rọ̀ yìí tí mo wò pé ṣe ló máa wọlé tó máa lọ sí ó tún lóun jáde. mo fẹ́ jáde. ìbọ̀lẹ̀ tí wọ́n á lọ báyìí. mo fẹ́ jọ́dọ̀ Olú. Olú ọ̀rẹ́. bẹ́ẹ̀ni. ilé wọn àrà ọkùnrin. bẹ́ẹ̀ni. ẹ̀yìn yẹn ṣì ń dá ká lè mọ máa wá yín sí i. ní pẹ́. ẹ má kọjá ọ̀dọ̀ Olú o. ní kọjá ẹ̀ má mi ẹ má wọrí. Ọlátúnjí má kọjá tẹ́ ẹ bá wá fẹ́ kúrò lọ́dọ̀ Olú ẹ jẹ́ kí n mọ. ìbálájà tó ń tògbóró ìbájọ gẹ́gẹ́ tó ń ta gbàgbà alukólú ayé wọn dojúkọra wọn ìbálù bẹ̀m̀bẹ́ àfojú lókè lókè alàṣẹ ló bí fá àjẹgbà òbí lórúkọ èṣù ọ̀dàrà gbirigbiri là yí dó gbirigbiri là yí kòkò bàbá gbàwòrán gẹ̀gẹ̀gẹ̀ à ń fọwọ́ rẹ̀ tí ibì kan ni torí ọwọ́ ọlọ́wọ́ lọmọ tuntun fi ń jẹun ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ lòkun bá wọ̀ sà èyí tí mo ṣe lónìí kàṣà iṣẹ́ o àdáṣe ní ń mọ́ ìgbà ò gbọ́dọ̀ wọ́n mọ́ ènìyàn Ọlátúnjí o aṣọ yìí sọ ma pé mo ní tó bá ti balẹ̀ síwájú ta lé yín kó tó wẹ̀ ọ sì ti ṣe àdúpẹ́ lọ́wọ́ Elédùmarè èdòkè fún ọ ṣe ibi iṣẹ́ kù síre o èjì bá ń jí mo bá jí olókùn ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ mo bá ṣẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ṣùṣùṣù tí ń bọ́ lóko dìgbàrò aṣọ tó dá aṣọ kú ni olúborí àwọn olóde ètò ọ̀pá ìyìn méjì àwọn olóde Ìbàdàn ṣoṣo ọwọ́ la fi pa ṣoṣo ọwọ́ kùrùkẹrẹ làṣúṣẹ́ bàtà ọ̀yà fún bẹ́ẹ̀ náà ó ti dùn sí òun rèé ọ̀yà kọ́kọ́ gbá orí rẹ mú sọ pé orí mi yóò ní gbàbọ̀dì orí rẹ ò ní gbàbọ̀dì àṣẹ ọ̀yà ibi iṣẹ́ pin sí rèé àpò kan rèé o inú mi dùn wípé ibi tí iṣẹ́ kù sí ibi tó rọrùn ni ọ̀yà jáde jáde. òwúrẹ́ ọmọ aṣẹ́gilájẹ́ ìwòrìwò ọmọ ńlápólà sọ̀rọ̀ ó gbìngbìn kan ó gbìngbìn kan tó gorí ìrókò tí ń kígbe ajé tántántan ó ní ajé jẹ́ mú ọ sójẹ́ wọ́n jẹ́ ní ọlọ́run Túnjí wò mí rè o torí ayé patíke là ń gbóhùn ẹyẹ dùgbẹ̀dùgbẹ̀ là ń gbóhùn akèrègbè owó tí ń bẹ lọ́wọ́ mi ibi tó wó pin sí lára rẹ nu o ibi àparí iṣẹ́ sínú bọ́ọ̀sẹ̀ wa mú dání o ìwọ kọ́ lọ́nà o ọ gbọ́dọ̀ náà rú ẹ̀ ọ̀rìn jìnnà ibi tí àwọn tán bá ń tọrọ bára bá pin sí ọ wà lọ fún bára kan arákùnrin ọkọ̀ọ̀kọ̀ farabalẹ̀ fowó ipa orí látorí báyìí tẹ́ jẹ́ àtẹ́lẹsẹ̀ rẹ ọmọ wúre sí ní tó bá fẹ́ bọ́ ọba tí wàá bá ṣe tán tó bá fún bára náà tó ní bára náà bá fi lè ná ajé o ògúngún nísọ onísọ bòjì ó dolówó nu o ti dọlọ́lá nu kọ̀ọ̀kan máa yọ̀tọ̀ mi kọ́ ọmọ báwọn lọ́ba lọ́ba níjòyè níjòyè ṣe lọ́ba tán. nǹkan tẹ̀ ń jẹ́ kó yé mi sí ni pé tí n bá fi lè nu owó ìfúnibára owó mi ti dé nìyẹn. ẹ mọ̀ wọ́n arákùnrin èmi mọ̀ ní èmi gbẹ́bọ̀ láàjìn so oògùn arágbérí ọkùnrin ogun arábàmbí ọkùnrin ìjà gbẹ́bọ̀ láàjìn ló kù lọ́nà tó sunkún bí n bá náà ojú mi yìí ń kọ́ sí ọ̀nà náà jẹ́ gbálú èmi tí mo gbóná bí iná tí mo lọ ní bí ọmọ aláta ìní àgbàrá òjò tí mo ń pojú di bàbá ẹni lọ́wọ́ ẹni iná ń jó lórí omi ó sì pè mí oní lọ pẹ́rú ẹ̀wà wọ́n fún ọlọ́gbọ́n àìkú ọlù dákun sọ ti kú ná lọ́dún àwò ọmọ pé rere lolúwa. mo tẹ̀ ti gbẹ̀rí yín jẹ́ náà
nítorí ẹni tó bá rí àsùpà oúnjẹ ẹgbẹgbẹ̀rún ẹ̀kan màálù inú àwo bójú òbà tó ti sàlẹ̀ ó yẹ kójú lè tètè náà o. ọ̀pá mi. máa padà wá fún yín lábọ̀. Ọya ọ̀kárì Túnjí ẹ̀wù owó ṣe ń rìn lára rẹ̀ ọ̀kárì ọmọkùnrin kan jáwé látẹ̀kàn wọn. ẹni Ọlọ́run bá bọ́ fún mi o ẹ dákun ẹ tán lọ́rẹ̀ o ẹ ṣàánú mi nítorí Ọlọ́run ẹ tán lọ́rẹ̀ ṣàánú mi o ẹ ṣàánú mi nítorí Ọlọ́run ẹni Ọlọ́run bá bọ́ fún mi o ẹni Ọlọ́run bá bọ́ fún mi o. Ẹ̀dá ń lọ́rẹ̀ o. Ẹni Ọlọ́run bá bọ́ fún mi. àwọn ẹgbà. Ẹni Ọlọ́run bá bọ́ fún mi o. Ẹni Ọlọ́run bá bọ́ fún mi o. Túnjí. Jí bọ̀bọ̀. Túnjí. Tó ká lóhùn ọgbẹ́ kí ló ṣẹlẹ̀? Ojú ọmọ oníyàwó mẹ́bi ojú ti ẹ̀ ń dán. Kí ló wá ṣẹlẹ̀? báwo. Báwo ojú fóònù ẹ̀ náà ọ̀dẹ̀ tún bírèkì wá báwo? mo lọ chájì fóònù ọmọ kan ìyẹn kì í dágbére fún mọ́rin mi. Ó yá pé wọ́n. àwọn mi ni mí o. mami. Ẹ ká sọ ma. Mọ́mí, Ẹ ká sọ ma. Yes ma. Yes ma. Ẹ fúnjọ́ mẹ́ta ma. Yes ma. ṣé o sì. No, akànfẹ́ àkọjá lọ ni so àwa ní mẹ́sàgì kan fún so ìyẹn ni akànní. ọmọ àfikàn ẹ̀ lé ní kò ṣe burú ẹ kújọ́ rìn náà ni àmọ́ oúnjẹ tó ní ìbẹ̀rù ló ti ó sì dáa náà ni irú oúnjẹ yìí nísìn ó sì gbẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ má rò tá a bá ti bọ̀ a máa jẹ ma. A máa jẹ ma. Bẹ́ẹ̀ ni ma. kí ló ń ṣèyàn ọmọdé sí tó ń gbàlagbà bàbá yìí sọ̀rọ̀ ẹ máa kọ́kọ́ tẹ̀lé náà. Ó yá no problem ká sáré jẹ ma. Ọ̀rẹ́ ma. Ẹ ká lọ. Kí ló ṣe lé? wojú mi wojú. kí ló ṣe Kí lẹ ti ṣe fún tẹ́lẹ̀? kí ló ṣe fún ìjọba yín ta ni fẹ́ẹ́ máa fi kọ́ wọ̀. Túnjí. ó ṣe wá dé ní gbígbẹ́ ṣé lélẹ̀ máa gbé wà lọ sí ibò. ó máa gbọ́dọ̀ jẹ́ kan tí mò ń ro ó máa gbọ́dọ̀ jẹ́ kan tí mò ń ro tèmi ti bá mi ẹ gbà mí títí lè gbé báyìí bọ́bọ̀ tó fẹ́ sẹ́ni jáde. ẹ̀yin ìyá ayé ẹ wá fà wá mọ́ra Ajíbọ́lá o ẹ wá fà mí mọ́ra o bóbìnrin òkà afa àmà bẹ́ẹ̀. Dẹ́bọ́lájì. Bóbìnrin òkà. Bàbá Dẹ́bọ́lájì. Afa àmà bẹ́ẹ̀ o. Dẹ́bọ́lájì. Ẹ máa bọ̀ ẹ máa bọ̀. Bàbá. Èmi ló dé. Bàbá. Dẹ́bọ́lájì. Ẹ fara yín balẹ̀ jẹ́ kí ló ṣẹlẹ̀. Túnjí ti kú. Bàbá Túnjí ti kú. Gbọ́n tẹ́ wí o. bàbá ń fẹ́. Kí ló lè pa Túnjí? Àmọ́ iṣẹ́ tẹ̀ ń wà lálẹ́ jẹ́ fún Túnjí ti kú. Bàbá Túnjí ti kú o. Ikú ìpẹ̀tà lójú ràn. Ọ̀kadì Olúfẹ́ ò gbọ́dọ̀ wú gbégi. Ẹ̀yìn ìkùlé Olúfẹ́ ò gbọ́dọ̀ sí mi ní jọ̀jọ̀. Òòṣà kan ń bẹ lẹ́yìn ìkùlé Olúfẹ́ ojoojúmọ́ ní fi mi po. Òun lọ pa gída sọ́gídà ràmàdà. Ẹ̀yẹ́ mọ̀ relé ẹ mọ̀ relé sí ẹ mọ̀ relé. Ká máa lọ. bàbá. Túnjí kú. Túnjí kú bí ibò. Túnjí kú. Irú ikú wo ló pa Túnjí? Ọ̀yá mo fẹ́ tọpinpin ẹ̀. Mo fẹ́ mọ irú ikú tó pa. Ẹnjíníà kí ló dé? Ó yẹ kí kíṣẹ́ yìí ti lọ jù báyìí lọ náà. After all gbọ̀n nǹkan tẹ́ ẹ nídìí ni mo fún yín. Ẹ lẹ́ nídìí owó sìmẹ́ǹtì mo kó fún yín. Ó yẹ kíṣẹ́ yìí ti jù báyìí lọ.
ẹ ti ń delay iṣẹ́ ìjọ mi ò láìkẹ́ o. Madam, iṣẹ́ yín lọ bó yẹ kó lọ. Actually, mo mú ilé pa kó mo wà tá sí náà. Iṣẹ́ yín lọ bó ṣe lọ. Tó bá ń lo yẹ kó ti jù báyìí lọ náà kó dáná. Mami. Kúnlé. Ẹ̀yin lẹ kọ́ ilé yìí. Ṣé wọn náà ti rí gbogbo ẹ̀ ṣe rí? Mami, inú mi dùn gan o. Lé wàá fi kàn mí láti ẹjọ́ yìí. Mi ò lè sọ fún ọmọ pé ọmọ líle ní ẹ, ọmọ líle ní ẹ náà. Jọ tá a bá máa sílé yìí, a máa kó àwọn èrò wa, àwọn scarab everybody. Irọ́ Kúnlé yẹn ni mi ò fẹ́ o. Mami ẹ bọ́lẹ̀ ń bẹ̀. Ayọ̀ síbi táyì fojú sí mọ́ ọmọlẹ́bí yìí. Ọmọ mi mo dábẹ́ lẹ́gbẹ̀ẹ́. Ilé lélẹ́ yìí, ilé dákọ́ ilé aṣọ wà láì gómìnà olúwa ìgò kọrù lé. Ẹ wo bí lágbára Ọlọ́run ìtẹ́ máa tún kọ́ lẹ́yìn eléyìí. Mọ́mì ẹ máa fọ́ wọn lẹ́nu, ó máa ju eléyìí lọ. Lágbára Ọlọ́run. Ó bí òmò tó ṣẹlẹ̀. Ní kẹ́rù fún wọlé, o mọ̀ pé mọ́mì ò láìpẹ́ kọ́ bẹ́ẹ̀. Ó dẹ̀ mọ̀ pé ọmọ líle là wà. Ó lè di ijọ́ yẹn kọ́mọ yẹn náà lọ ṣe pé olórí búkú agbọ́n ṣe kí ni ká súnmọ́ wọn. Èmi ò dẹ̀ nífẹ̀ẹ́ kí wọ́n ṣe lè mọ̀ pé owó lọ́ fi kọ̀. Lágbára Ọlọ́run nǹkan tó dáa tó ṣàlẹ̀ máa ṣe. Ẹ wo ó dà mo ti gbọ́ ẹ ṣáà jẹ́ ká máa lọ torí oorun yìí ó ti pọ̀ jù. Ẹnjíníà nǹkan tó bá tún ní ìkẹ́ sọ fún mi o. Ṣé ti gbọ́ mi fẹ́ kẹ́ fi iṣẹ́ mi falẹ̀ ẹ jẹ́ ká lọ. Òun ni màmá fún mi o. Ọmọ ẹ̀ fà máa padà bá ewì. Ẹ̀yin náà tá a bá máa fi débi kẹ́kẹ́. Mo sì máa tún ṣe ètò jù bẹ́ẹ̀ yẹn lọ. Ó máa jẹ́ pé kó máa padà dúró rí yín náà padà. Mo sì máa ṣe ètò jù bẹ́ẹ̀ lọ. Contract yẹn ti bọ́ sí. Olúwa máa ṣe o ṣe ọ̀rẹ́ mo appreciate. Má worry. Dákun ẹ tán lọ́rẹ́ nítorí Ọlọ́run. Kò sí problem, ṣé ẹ̀sìn ẹ ti deal. Ok. Mama, ẹ̀wọ̀ ẹ má bínú. Ìgbọ́ tó ká mọ́ mi lọ́wọ́ náà rèé. Ní Ọlọ́run bá bọ̀ fún mi. Ẹ ṣàánú mi nítorí Ọlọ́run. Ẹ ṣeun. Ẹ̀lẹ́ o, ọ̀kárí. Ò ní búrìnbúrìn báwọn jójó tí ọ̀dà. Ẹni Ọlọ́run bá bọ̀ fún mi. Ẹni Ọlọ́run bá bọ̀ fún mi. Ẹ ṣàánú mi nítorí Ọlọ́run. Ó kọ̀lẹ̀ o. Ẹ tán lọ́rẹ́ nítorí Ọlọ́run. Gbówó yìí lọ́wọ́ mi. Ìyá mi ẹ gbà mo fún yín lówó yìí ni. N ò fowó rẹ̀ ọ̀ràn kùdì rẹ̀ ni. Ẹ̀yin akọ ajá aborí pópó, ẹkùn abí kàkàláyà, ajàbí ìjìwọ̀lú ni yín ẹbọra tí mọ́ra mọ́ lójú kankan. Èé ti rí, kò yóò rí báwọn o. Yóò rí bẹ́ẹ̀. Bájá bá gbó babaláwo. Ó mọ̀ọ́mọ̀ fẹ́ fojú babaláwo ráre ni. Yóò rí báwọn. Yóò rí bẹ́ẹ̀ jẹ́. Ẹni Ọlọ́run bá bọ̀ bọ̀ mi o. Ẹ dákun ẹ tán lọ́rẹ́ nítorí Ọlọ́run. Ẹ káàsán o. Ayẹyẹ engineer yẹn ti máa. Mọ́mì kọ́. Ẹ káàsán. Ẹ ló ti lára àmọ́ ti ọmọ ìta ìjáde. Ó ti ẹ̀ dábẹ́. Gbogbo wa tó wù ní sáìtì yẹn. Ilé ìdókòwò mọ́mì ti ṣẹ́tù rẹ̀. Ìṣó ìyẹn ti lọ bẹ́ẹ̀. Nípa ti fóònù tó bá mi tó mú, that's why I'm here. Àtàṣe tó ti lọ lọ́nlọ́n. Immediately ẹ wá bá mi pàfin ẹ̀gbọ́n. Mo ti sọ yẹn dájé tí ó gbóyè sọnù yóò ti ṣe kiri ẹ ti dájé. Ẹnjìnà kò ní gbọ́ràn sí i lẹ́nu. Ìbẹ́ mi gbọ́ràn sí i lẹ́nu àbí. Ó wá sí site, ó wá raid àbí ó gba fóònù ó bá wa jà. Bọ́n mo fi respect sí nítorí pé òun ló ní ọ bàbá màmá ẹ̀ ló nílé. Àbí bọ́n mo fi lẹ̀ Ọlọ́run ti ṣe. Jẹ́ kí n sọ fún àlàyé. Wo bí wojú mi. Ó lè pàdé mi lọ́nà kó sọ pé ibi ó kú ibi tí mò ń lọ náà. Lọ́ba. Bàbá ẹ̀ mọ̀ mí. Bọ́n mo fi lẹ̀ tó gbé ibi tá ti ń jẹ láti ń jẹ. Mo ní kò fa balẹ̀. Fact mo fẹ́ mọ̀ ní wípé òun ló mú fóònù yẹn tó ti yẹ. Kódà kí fóònù yẹn jẹ́ 1.5 million ni wọ́n ń tà. Mo mẹ̀mẹ́ kiri máa gẹ́tì bí fún wa. Bí rẹ̀ torí pé ọkọ̀ ló ní ká fóònù yẹn fún mi. Bàbá rẹ̀. Wọ́n bí tó o bá kó ẹ̀ fóònù yẹn. Àgbà tó ń lọ wọ́n bí tí fóònù ọ̀hún bá tó bá kó ẹ̀ fóònù yẹn lọ sí. Ẹlẹ́ni á sọ èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ.
bọ́mbà. wọ́n kíkẹ́ ní abẹ́ kéré o. ṣíṣe máa ń sọ fún mi. ẹbí mi bá ṣì yẹ o. ọmọ fún mi. jẹ́kẹ́ ló dàbẹ́. kò ló bẹ́ẹ̀ sí. àbí nọ́ọ̀mà. ọ̀yẹ́ kí yóò fún mi blow ni bó ṣe dúró yẹ ó ti yẹ bọ̀ máa fọ̀ máa dẹ̀ sú ẹ̀ ìbúra àwọn èrè wo mo gbà ẹ̀ láàárọ̀ ọjọ́ ajé ẹ̀ wà á dì stop mi ọ̀ idiot náà rí ni jọ yà náà ọ̀sẹ̀. Kúnlé dúró ná kí ni gbogbo rubbish tó ń bá mi perform tó ń lọ sórí site tó ń lọ bá àwọn tó wà ń bẹjà ṣé wọ́n ló lọ́rọ̀ alẹ̀ ni àbí kí ni tàbí wọ́n ló gbà wọ́n síbẹ̀ kankan kọ́ bẹ̀. wọ́n mi yánmọ́yánmọ́ ni táwọn fífún yẹn ń ṣe náà láti bá dẹ́ẹ̀dì kó fún wọn pé kí wọ́n bẹ̀rẹ̀ ilé ó yẹ kó ti parí ilé ọkọ ti parí ìdókè. gbogbo ẹni ẹ sọ̀n jáde gbẹ́nẹ̀ dẹ́nà tó wà ń dẹ́nà náà kí ni tiẹ̀ kí ni wàhálà ilé ayé ẹ̀ kí ló ń ṣe ẹ́ ná. mọ́ ní ẹ fèmí àti wọn sílẹ̀ tó ti ẹ fèmí àti wọn sílẹ̀ tí kì í bá wọn fà ibi tó bá máa já sí kó já sí ẹ o ti rẹ́ẹ̀dì pẹ́ ní ìwúyọ̀ tó bá máa já sí kó já síbẹ̀. má ṣe bó ṣe ń lérè mo mọ irú ọmọ tó jẹ́ o ọmọ líle ní ẹ̀jọ́ nítorí Ọlọ́run o má lọ síbẹ̀ mọ́ débi pé ẹ máa ṣera yín léṣe o mi ìfẹ́ ló kó èèyàn lọ́rùn mo dẹ̀ fẹ́ jèrè jẹ́ kí n jèrè ọmọ. àmọ́ mi nípa ti yẹ ogun tó bá fẹ́ kọ́ ló ń jèrè ọmọ dandan ní kọ́ ni kẹ́ ẹ jèrè mi. ó ti yẹ. ẹlẹ́dàá mi ò ní jẹ́ Kúnlé mi ní fojú sunkún ẹ Ọlọ́run ọba ò ní jẹ́ ní agbára Ọlọ́run èmi tí mo bí ẹ náà ni màá jèrè Ọlọ́run ò ní jẹ́ ìwọ ọmọ yìí èmi á jèrè ẹ o màá jèrè ẹ. ẹni Ọlọ́run bá fún mi o ẹlẹ́kùn ẹ̀ta ń lọ rẹ̀ nítorí Ọlọ́run torí Ọlọ́run ẹ ṣàánú mi ẹ̀bùn lówó nítorí Ọlọ́run ẹni Ọlọ́run bá fún mi. báwo ni o ẹ pẹ̀lẹ́ ẹ kúṣẹ́ o ṣáájú wa. àjẹ wa o. ẹ bá mi dá sí ẹ wo ajé ò fi bẹ́ẹ̀ wà nílùú ìmọ̀ èmi náà ti wá ṣe findings tó pọ̀ mo ti lọ sílùú kan ajé bẹ̀ bọ̀kúà báyìí ni. níbo nílùú wà. ẹ ṣe ẹ fọkànbalẹ̀ bá ti di ìrọ̀lẹ́ ọ̀la àwa gbé yín máa jẹ́ kó tó bí ọwọ́ 9:30 lálẹ́ bí alẹ́ àwa gbé yín ẹ rí i pé ajé wa pọ̀ owó yín lọ́tẹ̀ yìí bọ̀ǹkù ni. ẹni aláǹbá bàbá mi o ẹ̀dá ń lọ́ra nítorí Ọlọ́run o ẹ ṣàánú mi o. Kúnlé apa. kí ló á fún ọmọ ìyá mi. mo ṣe ọkọ rẹ ẹnu mi dùn náà. òbí má tẹ̀ tí sọ ọkọ mi rí ẹnu tèmi gan dùn ó ti yẹ máa bọ̀ mi gan ti fẹ́ rí ọmọ ìyá mi. Ọlọ́run ti pẹ́ gan ọ ajé. òbí àdúpẹ́ ọmọ kan tó ṣẹlẹ̀ tí ẹ ṣe everything ẹlẹ̀ nǹkan tó wà nílẹ̀ latest jẹ́ kí n gbé débẹ̀ kò sáà mọ́ kókó. ọmọ yàrá kára. ọmọ yàrá kára wà gbà yìí ó fẹ́ ṣe pati ládùúgbò wọn nílùú wọn lọ́hùn. a máa gbọ́n fọ a máa ṣàyè pàmbẹ́ àti débẹ̀ náà. nǹkan tó wá sọ nípò náà là ní ká ti dé. ọ̀la ní ká ti dé. ó lóun fẹ́ káyé wá ti bàjẹ́ kó tó tọ́tù la ká ti bójú jẹ́ ká ti fagbó ká ti falá ká ti gbẹ́rù mọ́ ká ti gbé rẹ fún ọ. tó lè ń bẹ́ẹ̀ kò sí wọnú fọmọ ọba kí ló ṣẹlẹ̀ kò sí gbé lọ́wọ́ ẹ ló fi ronú ni. sowó làwọn ni kò sí ni. ó yá ọmọ kan tó tẹ̀ wá ṣẹlẹ̀ bára ṣe fẹ́ dé pàtí yẹn ọgàn ìṣòro tó jẹ́ kí n máa wá ẹ kiri pé àkìtì ẹ̀ rí ẹ nìyẹn. nípa kí ni ẹ nípa owó. owó ti yí ẹ náà ṣáà mọ̀ pé ọ̀nà ló ń ṣe. àwọn ọmọ tó yẹ pé owó nìyẹn kéré owó tó máa ju náà yẹn náà. ìyá àti bá ti rí ọkàn mi máa ń balẹ̀ ó ti yí àti 5 and 6 tó wá rí owó yẹn náà tún ti lọ àti béèrè ó yá ọ̀ àmọ́ ọkọ̀ tó mọ̀ pọ́mọ líle la àgbọn náà bẹ̀ẹ̀ tẹ̀ta wà àwọn aago gbọ́n kankan ó dẹ̀ mọ̀ pé kókó náà olórí burúkú ni láti lé wọn pa láti lé wọn olórí burúkú ni ó dẹ̀ mọ̀ pé ìlú wọn yẹn náà òun náà máa ti ṣe nǹkan síbẹ̀ àti ṣe kápá ọ̀gbẹ́ni a máa kó nǹkan dáa a máa kẹrù dáa a máa kó nǹkan burúkú dáa nínú. ọ̀rọ̀ ló sọ yẹ ọ̀rọ̀ ló sọ yẹ bọ́ àwọn parí àwọn ẹ̀gbọ́n méjì kan máa tẹ̀lé wa sáńkà ó mọ àwọn kàrí àwọn ẹ̀gbọ́n yẹn máa gbogbo ẹ̀ kéré ó ti yẹ tó bá bí ọmọ àti kíni àná bí wàá bẹ kí mo fẹ́ jẹ báyìí mo sọ kọ́ bẹ̀rẹ̀ náà. nǹkan tó máa jẹ́ kọ́ ní ṣù kí ló ṣe ẹ̀ dábàá náwó bí ká má ní gbólé kọ́ ọ̀ya èmi gan ti ṣe kọ̀kọ́ ṣọ̀kù tó dé ṣé wàá rí mo ti fi gbogbo nǹkan tó ń jẹ mo ti fi sínú ẹ̀ ọ̀ya tún jẹ àwọn ọ̀ya máa lè jara ara yé ọ̀lọ́. Kúnlé ṣé ṣẹ́ẹ̀dì ni mo ní kó wá mi báyìí ó yá ká owó ẹ̀ sókè. mami kí ló dé
kí ló dé wò ló ń bílẹ̀ ká owó ẹ̀ sókè mo fẹ́ wà pọ̀ ẹ̀. ṣé ó pé nípa ti owó lẹ́fí ní kí n káwọ́ sókè sí nípa tówó yẹ ìmọ̀kówó. ìwọ ló kówó mi orí ẹ̀ ò pé rárá ṣé ìwọ ló ní kí n tọ́jú ó pamọ́ sínú ilé tàbí torí ẹ̀ ni mo ṣe kó sínú pọ́ọ̀sì tó náà tún mi pọ́ọ̀sì kí ló dé náà ṣọ́ọ̀bù ṣé orin mẹ́ja ṣé mi àti ẹja bísínẹ́sì papọ̀ ní kúló ṣó fẹ́ pa mí ni. tẹ rówó tẹ kó pamọ́ ibẹ̀ ti fẹ́ lò lébí náà ti fẹ́ lò tó ti yé bó ní pátì yẹ à ń lọ sí pátì mi àtàwọn ọ̀rẹ́ mi àlọ́pàá èmi dẹ̀ ní nọ́mbà 2 tó máa débẹ̀ owó yìí yo kò ní bá náwó yẹ. àti wọn àtàwọn ọ̀rẹ́ ẹ ṣé báwọn yẹn náà ṣe ń kówó ìyàwó ẹjọ nẹkọọ papọ̀ èèyàn mo sì játijàti. kí n má kó oyin má bì kí n má kó oyin mọ́ ok tí n bá kó oyin wà ní kó oyin mọ́ àpò oyin lẹ̀ fún yín ó ti yé màá kó oyin ọwọ́ aláta ló kí ti bá a máa kó. o fẹ́ ṣẹlẹ́yà tó bá lọ tíráyẹ̀ ń ta tí wọ́n bá mú ẹ má rò bóyá oníyà kankan olè àti wọn àtàwọn ọ̀rẹ́ yìí wèrè papọ̀ wàá délé wà wá bá. ẹgbẹ́ mi ó Yabọ́lá kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló ṣe kò sí nǹkan tó máa sọmọ yìí kò sí nǹkan tó máa ṣe kò sí nǹkan tó máa ṣe. Báwo ni. mo ní kí wá béèrè lọ́wọ́ yín pé kí ni kí n gbé wá nínú mọ̀kóúnjẹ tó jiná ni. Mi ò ní ìdẹ́rìn tí o. ẹ ṣọ́ sà. Mi ò ní ìdẹ́rìn tí o jọ. ẹ kú jókòó sà. wá ń bí. Mo ti fẹ́ pè é ó ti tó ọjọ́ mẹ́ta kan. Nítorí bí máa fẹ́ kí wọ́n máa pẹ́ jù lọ́dọ̀ mi. Tí mo ṣe ń wọ̀ yìí ìwọ fúnra ti máa rò pé tí n bá fi bí sílẹ̀ o á wù mí kí n ṣe business báyìí o kí n ṣe báyìí irú okòwò gangan ló wù ẹ́ láti ṣe. ìgbà tó lọ wo àkọsẹ̀jáyé mi kékeré wọ́n ní kí n má jìnnà sómi kí n ṣáà máa ta nǹkan bí omi kó mi máa wọ̀nú ọ̀rọ̀ ilé ayé mi máa prefer epo àti òróró sà. Epo àti òróró. Ok. Kò sí wàhálà. Anytime tí n bá ti jáde ìwọ náà láǹfààní láti jáde lọ wo ibi tó bá wù ẹ́ tó lè ní ṣọ́ọ̀bù sí tó lè fi ta tó máa pọ̀ tó máa fẹ̀ tí ìwọ náà á di òmìnira ara ẹ̀ ṣó ti yẹ because tó bá rò dáadáa ń sìn láti ọdún méjì tó ti wà nílé yìí náà. oṣù tó ń bọ̀ ló máa pọ́dún méjì sà. ṣé ìwọ náà rí oṣù tó ń bọ̀ ló máa pẹ́ ọdún méjì so tètè ṣe nǹkan tí mo ní kó ṣe yẹn torí tó bá máa fi di oṣù tó ń bọ̀ máa kúrò nílé. ọ̀gá kí ni mo ṣe sà. ṣé fara ẹ̀ balẹ̀ nínú kó o ṣe nǹkan tí mo sọ lọ wá ṣọ́ọ̀bù tiẹ̀ kí wọ́n náà dá dúró àti kó ṣe máa ṣọmọdọ̀ ìwọ ló pè ẹ́ ṣé mo lo ṣẹ̀mí ni tó bá ṣẹ̀mí mi ní sọ fún ẹ pé kò lọ ṣe nǹkan tí mo ní kó ṣe náà màá tún kó fún ẹ tó tún máa lọ ṣe. ìfẹ́ fi yín lẹ̀ ni ọ̀gá. ṣé mi mo bí ẹni ìwọ kọ́ lọ́wọ́ àkọ́tún máa bá mi ṣe ìwọ kọ́ lẹ́lẹ́kejì ìwọ dẹ̀ kọ́ ló máa jẹ́ the last person right ṣé wọ́n tó bá dẹ̀ fẹ́ kò sí wàhálà o lè máa lọ kí n má ti ṣe nǹkan fún ẹ kò sí wàhálà ok lọ ṣe nǹkan tí mo. àbúrò mi kan tí mo rí tí mo wá sọ lóṣù jáde wá kó wá nǹkan tí mo rí jàre mo rí nǹkan tó dáre lọ́wọ́ ẹ̀mọ̀ pé kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ yẹn láéláé
ó yá máa bọ̀ jọ ìwọ ni wèrè gan. ẹ ṣàánú mi nítorí Ọlọ́run. Mo lè kí ló á fún àbó mi nǹkan tí mo bí. ní Ọlọ́run bá fẹ́ fún mi. àbúrò àwọn owó gbogbo àmì ẹ ṣá wọn jọ girama ń bọ girama mi ti kú ìbáná wọn ni and then ẹlẹ́tí mo rẹ̀ owó tó ti darúgbó jùmọ̀ èmi gangan lọ ó ti yẹ àwọn náà rí wọn ní. Ọlọ́run tóbi lọ́ba ni o níbi méjì lọ́lọ́. ó jẹ́ pé wọ́n ti tẹ̀ ìyá ẹ̀ wọ́n dẹ̀ ti tẹ̀ ìyá ẹ̀ náà kò tí ì sí wéèrè kò sí fò ìmọ̀ nǹkan ó yẹ kó ti ìyá ẹ̀ láàánú lọ. ẹ ṣàánú mi o. bọ̀ tó wà ń kí ló wà lọ́wọ́ mi ò sẹ́ni fún wọn kì í ṣáà. wọ́n lé bẹ́ẹ̀ láyé sápàtà wà ilé tó wọ́n ẹ̀rìn àwọn tó ń tọrọ ká tó rí lè gbà kó lọ́lọ́ dáyé o àjẹ màámi. ọ̀gbẹ́ni ikú lè fìyà ilé fìyà ló bá gbó lọ́wọ́ ẹ̀mí ọ̀ká. ẹni Ọlọ́run bá gbogbo mi. èwo ní gbàgbé ẹni bá ní fún mi. àwọn agan ọba ní àtọwọ́ la àwọn agan tọwọ́ jù láì lọ ẹ lè ṣe bẹ́ẹ̀ kí àtàwọn agan akọ ní ká ṣáà. ọkùnrin mi lè parọ́ fún ẹ Ọlọ́run yóò yá ẹ lójú a ní ìjà èrè lè ẹni lọ jẹ́ ìjà ẹ̀ ní tó tọrọ bára mi tọ́lọ kọ́ complex tọ́lọ kọ́ ojú ẹ̀ tó ń ṣe wá kan. ìwé rẹ̀ fẹ́rẹ̀ sí wa. mo fẹ́ sọ pé o ti dọmọ ya bẹ́gíbẹ́gí nìyẹn o ti dọmọ ya bẹ́gíbẹ́gí nìyẹn o. lákòótá arúgbó lọ́rẹ̀ ẹ ṣàánú mi nítorí Ọlọ́run. tèmi yé mi tèmi yé mi. Dúdúkẹ́ kí ló dé wọ. Dúdúkẹ́ kí ló ń wá kí tó bá jẹ́ pé ńgbà mo ti bọ́ ọ́ra lẹ̀ tí gbogbo ẹ ti ganu kalẹ̀ ni wo bí wọ́n jẹ́ ń tàn ó mú kan nù. bọ́bọ̀ ó tí mo bẹ́ẹ̀ bá. ò ní wọ́ọ̀tì ò ní ní kàjáyé ò ní ká gógó sọdún. Dúdúkẹ́ Dúdúkẹ́ ó gbọ́ kankan kankan ó ta sí i létí pé ọ̀gá béèrè lọ́wọ́ rẹ pé iṣẹ́ wo ló fẹ́ máa ṣe mo sì mọ̀ pé ọ̀gá ìsọ̀rọ̀ tán mọ̀ mo ṣe bẹ́ẹ̀ ẹ tán bá ti dá lókòwò bá wọn ṣe side up fún un. sórí nígbà tó lọ wo àkọsẹ̀jáyé mi láti kékeré wọ́n ní nǹkan tó bá ti jọ mọ́ mi ní kí n ṣáà máa tà ní gbogbo ọjọ́ ayé mi nígbà tó ọ̀gá wa béèrè mo wá ní opportunity rèé o. kí ni ìwọ wá padà sọ fún un. mo ní kọ́gà jẹ́ mọ́ àtẹ̀pó àtòróró. Dúdúkẹ́ omi ìsì ó sọ kan nù torí kò sí tọ́gà bá sọ pé ò fẹ́ ṣe fún yàn á sọ̀rọ̀ sẹ́ni wọn tó yẹ kó sọ pé kán sí sọ́ọ̀mẹ̀lì fún ọ nírú bíi sí junction lọ kò ní sọ́ọ̀mẹ̀lì ọmọ àtàgì ọmọ ní Dúdúkẹ́ kan sọ́ọ̀mẹ̀lì kan igi kan Dúdúkẹ́ kan ó wá lọ fẹ́ mọ̀ tó mi ó fẹ́ mọ̀ tó. ìgbà àkọsẹ̀jáyé mi náà ló fà á tí ó bá ṣàkọsẹ̀jáyé mo mọ ohun tó yẹ kí n sọ fọ́gà. orí mi sọ̀rọ̀ fọ́gò ṣe pè mí pé tèmi yé mi n kọ̀kọ́ ganu tì wọ́n báyìí fọ́gà bá ní tèmi yé mi o ọ̀ya mo fẹ́ mọ̀ ṣe bí mo ṣe é ṣe ń ṣe bẹ́ẹ̀ lórí rẹ̀ kí ló fẹ́ mọ̀ ta nínú ọ̀gá sí katapila fún mi katapila àti mọ́tò ní mọ̀ ta. nígbà tí wọ́n bá ń ta katapila àti mọ́tò kí ló gà wá fẹ́ máa tà. ọ̀gá ọmọ sọ̀fí ọ̀lẹ́ ni. sọ́fì ilẹ̀. ọmọ sọ̀fí ilẹ̀ ni. pìtìpìtì ti bá ẹ. Dúdúkẹ́ kínní náà pọ̀ Dúdúkẹ́ ò tó bá yọ pé ìgbà tó yọjú wá ní ilé ó ti ganu ẹ̀ka ilẹ̀ ni ọkàn wa tẹ̀dí mọ́ ni ó mú kan nù. bẹ́ẹ̀ bó ti ṣe pé girama ti kú ni yorùbá láwọn ẹni tí mo rí ó ti lọ jọ wọ́n jù. ẹ̀yin náà dẹ̀rí ilé yìí ẹ̀yin àgbẹ̀jọ́ ọ̀gbẹ́ni ẹ ti darúgbó. fún lé torí pé méjì lèèyàn ẹni yẹn ti darúgbó gbó èmi dẹ̀ ní mi tí ì darúgbó ṣé wàá lè o lè fi wéra wọn ó yàtọ̀tọ̀ síra wọn o àti pé o tún wá sọ lẹ́nu yẹn ń tọrọ bára. àwọn ọ̀rẹ́ mi kan tún lè sílé torí ìdílé bá ti rí wọn àwọn òòjọ́ ń dán. kò sọ fáwọn èmi kọ iṣẹ́ àjàpá tí mo bá lọ́wọ́ ìyá mi òun lèmi náà yàn àbí kí ló mọ̀ mí mọ̀ láti kéèké kí ló tún gbọ́njú mọ̀ mí mọ̀ Ọlọ́run ní jẹ́ ìrírí ẹ̀ láyéláyé ó lè sẹ́ẹ̀tì ẹ̀yẹn ń kọ̀. ní ẹ̀ ló bá jẹ́
Èló náà wá sọ pé wọ́n fẹ́ gbà lọ. Wọ́n náà máa cost wa tó 15,000. 15,000 máa fún ẹ ní 15,000. Inú òfìlẹ̀ kì í nìyẹn. Má ti kì mí o. Nǹkan tí mo ní kó o ṣe tó bá ti ṣe. Má mi máa wọ̀rí. Tó bá ti wá ṣe nǹkan yìí máa fi 2,000 lé fún ẹ. Wà á lè fi wọ mọ́tò lọ fún mọ́tò. Ìwọ Ọlọ́run máa ní kí n yé mọ́ lọ́wọ́ kí ni ká ti gbọ́. Ẹlẹ́dàá mi ò ṣàánú mi àtijọ́ ni mo ń wá o. Ọlọ́run ṣàánú mi orí ò ṣàánú mi ọ̀nà àtijọ́ ni o. Lọ ṣe tí mo ní kó ṣe o. Ẹni Ọlọ́run bá gbógun mi o. Ẹ ta lọ́rẹ nítorí Ọlọ́run. Dápọ̀ ẹ ṣàánú mi. Ní Ọlọ́run bá bẹ́ẹ̀ mi. Ẹni Ọlọ́run bá gbógun mi o. Ọ̀rẹ́ mi eléyìí lágbára àti kọ́lọ́run ṣàánú ẹ o kọ́lọ́run bẹ́ẹ̀ dá ọmọ yìí sí kọ́lọ́run bẹ́ẹ̀. Ẹ ṣàánú mi dápọ̀ ẹ ta lọ́rẹ. Ẹni Ọlọ́run bá gbógun. Ọkàn mi sọ wípé kó o lọ fún ìyá tó jókòó yẹn ìyá yẹn kó o lọ fún ní owó yẹn tí ẹlẹ́gbẹ̀ẹ́ mú báyìí kó o sọ̀rọ̀ sí owó yẹn kó o lọ fún ìyá yẹn. Kókò ṣe ìyá àgbàlagbà ni ìyá kíkẹ́ já lọ a máa rí níbò mi a máa rí lòmí. Àní kò yọ owó yẹn lọ fún wọn ṣó o gbọ́rọ̀ ní ìyá kíkẹ́ kí n wọn. Sọ̀rọ̀ sí. Ẹni Ọlọ́run bá gùn kó gùn mí. Gbé pọ́ọ̀sì wá gbé pọ́ọ̀sì wá yá lọ fún wọn. Ẹ ṣàánú. Yóò dáa fún ọ yóò yọ o. Ẹ máa relé náà pé atẹ́gùn kan fẹ́ yẹ́yẹ́. Bùdá Láre fẹ́ kẹ́ bá mi ṣe néètì gbogbo bíbá kẹ́ bá mi cover everywhere so ẹ máa bá mi ṣe bánà ó máa tóbi ó máa bold so that màá lè gbé sí bíbá so nǹkan tí mo fẹ́ kẹ́ bá mi ṣe ojú yẹn lọ so bí èlò wá ni ẹ má ṣàyẹlé mi ẹ fún mi normal price ní mi ìfẹ́ ẹ má yẹ ká drag ẹ lọ. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ẹ ní gbogbo bíbá mo máa bá yín ṣe àná. Ẹ káàsán máa mọ̀. fẹ́ ra pọ́wọ́tà. Báàgì mélòó mà? Onímúrí márùn. Ta iyọ̀ ń bíbá báàgì la máa ń tà. Ẹ ṣì ní ní kankan tí mo lè fi ṣe. Ṣọ́ọ̀bù ní bíbá yìí kò kí ń ṣe ilé a ní omi extra. Kí ló dé tẹ̀ fi fún wúmà yẹn lò? Kí n fún yẹn ilé lómi ẹ rí bọ́n ṣe rí ni ẹ wo bójú wọn ṣe rí tán dàbí ọmọ 50 years tó wá ń sọ̀rọ̀ bí ìyá 90 ẹ rí bọ́n ṣe ń rìn gan lásán gan kí wọ́n á lọ fún wọn lómi tán sìn kán wá mú kán wá kú síbi ìbàyọ̀ náà má jẹ ẹ wo ẹ fi wọ́n lẹ̀ sí tiwọn ẹ kán máa bá tiwọn lọ́kàn lọ kú síwájú ẹ jẹ́ ká máa sọ títí wa lọ. Ẹ wò gẹ́gẹ́ bí ẹ ṣe sọ lẹ́ẹ̀kan gbogbo bíbá ni bàbá ìṣe mọ̀. Kò lè mọ́ dọ̀bẹ̀ dẹran jíjẹ kò lè mọ́ dọ̀bẹ̀ o. Kò lè mọ́ dọ̀bẹ̀ dẹran jíjẹ kò lè mọ́ dọ̀bẹ̀ o. Àgbọ̀nrín tó lọ sùn kẹ̀yìn ìkúlé ọlọ́dẹ kò lè mọ́ dọ̀bẹ̀ o. Èlé mọ́ dọ̀bẹ̀ dẹran jíjẹ. Ìyá ọmọ ẹ káàbọ̀ ẹ kú oríire. Ẹ kú iṣẹ́ o bàbá. Ọmọ Bọ́lá lè rí. Elédùn ọ̀ṣẹ́ mo dúpẹ́ o. Bó o wá níbi tí ẹ lọ tẹ́ ẹ rí ṣe. Bàbá lè ní àríṣe àmọ́ kò kí ń ṣe abirùn la fún lówó. Dákúndó ná ìyá ọmọ ń bọ́ ṣe lóòótọ́ ni. Kódà ẹni tá a fún lówó arúgbó tó ń tẹ̀pá kẹ̀jẹ́ òun la fún lówó bàbá. Ẹ̀dùn náà ọ̀rọ̀ yìí ó ń ṣe mí kàyéfì o torí pé iṣẹ́ tí mo ṣe fún ọmọ rẹ yìí iṣẹ́ bí iṣẹ́ fẹ̀mí rẹ̀ mí nì
mo ṣe òun ní ìyeyè mo wá ṣe àwọn ní igi tó ní wọ́n ní igi kígi nígbà kú ìyeyè kú tí mo ṣe fún un nù ilé kí lọ wípé tẹ́bà fún yàn lówó ẹ rí wípé abirùn lẹ fún lówó torí pé àìsàn tí bá ń solúwa rẹ̀ àìsàn òun ò ní sàn mọ́ ni o kò sí babaláwo tó lè wò ó tí ó fi sàn nítorí wípé mo ré gbogbo àrùn tí ń ṣe ọmọ yìí mo ré sórí oúntàn òun ni bó ló ṣe wá jẹ́ kan nípa olúgbò ni lóòótọ́ a jẹ́ pé ó ní apá ó lọ́wọ́ kan jàmọ́ nínú ni ó sapá kan jàmọ́ ni síbẹ̀síbẹ̀ náà mo kí yín kú oríire. ẹ fọkàn balẹ̀ torí bó ṣe wà ikú ti ré kété ikú tí ò bá pa àgbòwọ̀wọ̀ ikú ti ré kété àrùn tí ò bá ṣe àgbòwọ̀wọ̀ ikú àrùn ti ré kété torí pé àgbàrá kan ò ní sàn kó fojú gbẹ̀yìn ó di dandan bẹ́ẹ̀ mo sọ fún ọ èmi olóyè ńlá ni èmi gángan torí ẹ̀gbọ́n ògè ìrànlẹ́sẹ̀ igi gẹ́gẹ́ bí àbíbògì kanrin àgbélẹ́dẹ̀ ní mi àpọ̀ránú èmi àrìn hẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gẹ́ ń lò ẹ̀gbẹ́ òdùn ẹlẹ́gàn ni ò fẹ́ kí. kíní kan wá ní o bó ṣe wà yìí àgbo tí mo ní kẹ́ ẹ máa fún ẹ máa rí pẹ́ ń fún o tó bá tó ti tán ẹ wá bá mi ṣe máa fi rẹ̀ fún ẹ ṣé o ẹ bá ṣe o adúpẹ́ o. olójú àṣewò o. wọ́n ní arúgbó ni ẹni táwọn fún lówó kì í ṣàfihàn ní ti gbà á jẹ́ pé arúgbó ọ̀hún ó ní bó ti jẹ́ ni àdúrà tí wọ́n ti gbà nù títí bí ó máa bá wọn nínú ilé arúgbó ọ̀hún bẹ́ẹ̀ ni wọ́n bá wọn. mo mú tọ́sì lọ́wọ́ o mo mú tọ́sì lọ́wọ́ ẹ̀rù òkùnkùn ó bà mí mo mú tọ́sì lọ́wọ́ o. Ifo. láti ìlú. Sífù mọ̀ ń bẹ̀. Sífù kò sí ilé wọn travel. Ìfún yín náà kù mọ́. Mo ní sífù. Ẹ sì ń wọlé lọ sájà lẹ́yìn ni. Ìfún yín. Má náà gùn mi. Ìfún yín wù kí o. Má wù gùn mi. Ìmẹ̀yìn rí. Ọmọ rí. Èsì tí mo máa ń rí kò dàgbà tó báyìí. Ẹ ń gbà kádàrà sí àdé nǹkan kéde ọgbà. Ìfún yín náà kù lọ́rùn. Ẹ bọ́ báyìí. Ń kọ fún yín o. Ká fún yín wù kí. Sífù. Ìfún yín jápin o. Sífù. Farabalẹ̀ náà kí ló ṣe. Ẹ bọ́ padà bí. Ẹ ń padà. Ìfún yín wù kí. Sífù. Èmi náà ṣe rire. Ọdún lè mí ní. Wọ́ tí anybody bá béèrè sọ pé mo sì. Gbọ́ yín. Àníkẹ́ wọ́n tí ẹ pé gbà tó wà sórí rùmùrùmù tí gbogbo wa máa ń dù mo yóò wá rí èmi láìkẹ́ mo ṣe rò pé máa ẹ̀ pẹ́ torí owó tí mo kàn fún ẹjọ́ yẹn wọ́n rẹ̀ ni wọ́n á wò pé ẹ jẹ́ ń kọ́ ẹ bọ́ ṣe ń pa ẹja kíkan má máa fún ẹlẹ́ja lásán tó bá máa ń dé o. gbogbo nǹkan tó bá ti ní kì í ṣe ó ní máa ṣe é. irọ́ ni o. ṣé gbogbo nǹkan tí mò ń fèsì ṣé wàá wà òkè ní ó ti sú mi. wo sórí wàá máa disguise bẹ́ẹ̀ pé oníbàárà nìyẹn sórí àwọn owó láti 200 150 naira lèmi nílò gbogbo ohun tó bá ti wá pa láti àárọ̀ dalẹ́ kọ̀ọ̀kan wá fẹ́mi tó bá ti kó fẹ́mi 200,000 wí. tí bá ti gba pé 200,000 a day. má ṣe tí o bá ti ní sí problem lórí ẹ̀. nǹkan tí bá máa ṣe fúnra mi ni ojúgbà mi ò lè máa tọrọ owó ni ṣó ti yẹ ẹ̀kọ́ wa ló kù ó déwájú ó dẹjọ́ ó dẹ̀yìn ó dasùn a máa múlẹ̀ kó má di pé a lọ ń rojú ara wa síta lọ́tún lọ́sì. ó yẹ kó o jẹ́rìí mo trust mi máa ṣe náà máa ṣe bí ká múlẹ̀. kó tó kúrò máa fún ẹ 100 cash. ọ̀gá mo fẹ́ fẹ́ jọ dùdù kan sóyè tẹ́ ẹ bá ṣe tán bí mo ń gbọ́njá fún mi kì í bá mi fi tọ́kì sí i egun ẹran ni wọ́n kó sí àsámi egun. ó ṣẹjọ́ ẹ̀ náà wọn káwọn fámìlì ẹ̀ ló ra oúnjẹ síbí kò sí wàhálà aláìmoore ò ṣiṣẹ́ bóyá débèrè bóyá rí aláìmoore.
Sífù. Tánù, ta ló fẹ́ gbẹnu sí máìkì? Ta ló fẹ́ gbẹnu sí máìkì? Ìwọ ìyá ìtàn ni. Sífù lẹ̀ ń béèrè. Ìwọ ìyá ìṣẹ́ pé mo sọ pé ẹ mọ́ dèbí mọ́. Kí lẹ tún wá ṣe? Ní kò yá ẹ̀yìn o. Ibi tí ń takú sí mọ́. Ẹ fẹ́ ganu sí. Sífù òsínlé wọn ti travel. Ó jẹ́ tètè pé Sífù bóde kó wá tán rẹ̀ tó dá. Kó dá ń padà bí bí mo ṣe rẹ̀. Ẹnikẹ́ni, ẹ wo bí wọ́n tún ti ta ilé. Gbogbo ilé tí wọ́n wá tà yìí, nígbà tá ẹ tó rà, tó bá wá dé, kọ́kọ́rọ́ ìjù sọ́hùn. Nígbà bá ti géètì, ẹ darúgbó bì. Sẹ́ẹ̀rí, ìjù bẹ̀, ẹni tó rà, tó bá jálẹ̀kùn, níṣẹ́ ló máa wá mú kan. Báwọn tó bára lé, wọ́n bá dé, wọ́n jálẹ̀kùn, wọ́n bá kọ́kọ́rọ́ bẹ̀. Ẹ darúgbó bì, ẹlẹ́sìn, èèyàn bú ti pọnmọ́ rẹ léèwẹ̀. Ní kò yá ẹ̀. Sífù. ọmọ ènìyàn gángan lòbí ilẹ̀ jẹ́ bí wọ́n bá ẹ wẹ́ṣin wọ́n á tún fẹsẹ̀ pẹsẹ̀ ṣin rẹ́. nínú gbogbo sẹ́lẹ̀dùmarè mi dá sí ilé ayé o ọmọ ènìyàn ló burú jù. ká ṣe ni lóore ká fi bí sán bó lékun sí wọn wọ́n á lejò padà sí ẹni. nínú gbogbo sẹ́lẹ̀dùmarè mi dá sí ilé ayé o ọmọ ènìyàn ló burú jù. gbogbo wọn wá jẹun wọn á mú ẹ lọ́wọ́ dání bó o bá bá wọn dòwò pọ̀ wọ́n á dá ẹ lóró. nínú gbogbo sẹ́lẹ̀dùmarè mi dá sí ilé ayé o ọmọ ènìyàn ló burú jù. kìnìún olólàájú tó bá pẹran á gbé wálé